Ṣebí life àwọn celebrity Ọlọ́run mo máa sọ fún yín yàtọ̀ sí pé à ń rí wọn lórí TV kì í ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ fi tọrọ. I'm not saying that in a mean way. I'm saying that like they have gone through gbogbo nǹkan táwa máa ṣe àwọn ò lè ṣe. Torí ẹ̀ mo ṣe máa ń wò pé ṣó tiẹ̀ wọ́ ọ̀tẹ̀ gan ni. Ṣó wọ́ ọ̀tẹ̀ gan ni. But at the end of the day mo máa ń conclude kinní kan pé tẹ bá rí irú Fúnkẹ́ Akíndélé ṣe rí pé kò ń gba nonsense. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn Dayọ̀ Amusa kò ń gba nonsense bí celebrity gbọ́dọ̀ ṣe máa ṣe nìyẹn. But tó bá ti lè jẹ́ celebrity tó sọ pé kán ṣàánú eléyìí anybody tó bá kó wáyé síwájú ẹ pé kò ṣàánú má ṣàánú wọn lórí burúkú ló pọ̀ jù nínú wọn. Má ṣàánú wọn ṣe rí tálákà ló ṣòro láti ṣoore fún jù. Tó bá ti nídìí nǹkan náà máa ṣe míhúnmíhún àwọn oníṣẹ́ kínní kan tọ́wọ́ wọn bá ti tẹ̀kú idà tán ọmọ Morili yẹn I don't think she's a bad person honestly. She's a young girl. Young lady trying to, make something. But ṣe rí àwọn èèyàn téèyàn kó mọ́ra. Kó ẹ bá mi gbé lé síṣẹ́ ọmọ àbúrò kìíní kan ni ọmọ lágbájá ni ẹni nídìí iṣẹ́ o. Torí pé àwọn èèyàn ti wá mọ̀ pé celebrity pé any small thing wọ́n máa trend àbó lè fi wọ́n trend. People will now be testing you. They will be testing. Ṣé mọ̀ Ọlọ́run mi ò lè jẹ́ celebrity. Àwọn máa ṣe wèrè fúnra wa ni kì í ṣe pé kíní. Àwọn máa ṣe wèrè fúnra wa ni. Ó gba àyàn síṣẹ́ ẹni yẹn ò tí ì ṣiṣẹ́ oṣù kan. Ó ní nǹkan jábọ́ lé òun lórí kán wá fún òun ní sálárì. Ṣèbí tó bá tẹ̀yẹ́ kó wound ṣèbí wọ́n á treat wound wá dẹ̀ padà síṣẹ́ ẹ̀. The rate bí àwọn èèyàn ṣé mo máa sọ kinní kan àwọn èèyàn àtàrà ẹ̀ náà ti fẹ́ là ìwọ ni ò tiẹ̀ yé. Ọ̀rọ̀ yìí dàbẹ́ ni pé àwa táwa nílùú òyìnbó tá bá lọ Nàìjà tí gbogbo èèyàn ṣe máa kó bùkátà wá èèyàn tó wù rí for 20 years tó bá rí ẹ báyìí bùkátà náà kọ́kọ́ máa gbé pàdé ẹ̀ wọn ò gbádùn rí nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n ni tó bá ti dé láti ìlú òyìnbó báyìí ó fẹ́ wá gbọ́ ìṣòro ni ó fẹ́ wá gbọ́ wọ́n ti rí as ATM machine àti family o àti extended family o àti non-family o àtàwọn tẹ́jọ́ lọ school o gbogbo wọn pátápátá wọ́n ti rí as ATM machine. The next thing ni pé káwọn náà rí jẹ látọ̀dọ̀ lágbájá káwọn rí jẹ látọ̀dọ̀ tàmẹ̀dù that is it. That is it for them. Being a celebrity ó lọ fà o mi ò lè ṣe celebrity o mo ń sọ fún yín a máa jọ mú nǹkan lẹ̀ fúnra wa tógun náà máa fi nọra wa báyìí ni ẹlòmíì akọ̀dédé ṣánkú ni ní mọ bó ṣe ṣánkú because every time they will bring them out and be dragging them. Ìgbà tó fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ Morili àwọn òṣì tó ṣe kíní yẹn ìgbà tó fẹ́ ṣe lọ́dọ̀ wọn ṣó wá sórí social media pé ẹjọ́ o kọ́ báyìí ó fẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Morili kí ló wá ní tó yẹ pé tẹ bá ti ní problem ẹ máa sẹ́pọ̀ lórí social media pé kẹ́ ẹ bá ti celebrity yẹn jẹ́ I don't understand. Kí ló dé? Ṣebí kó tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ Morili ṣebí oní guarantor oní gbogbo ẹ̀ oní gbogbo àwọn èèyàn tó dúró fún ẹ. Lè pera yín kẹ́ jókòó kẹ́ẹ̀dẹ̀ jọ sọ pé òkè nǹkan báyìí tí Morili mo dẹ̀ sọ kinní kan náà
téèyàn bá ti lè ṣiṣẹ́ 15-19 days ẹ̀sán half salary ẹ̀ fún ẹ jẹ́ kó máa lọ. Olórí burúkú àjẹgbodò ní gbogbo wọn. Ìwọ tó gbé nǹkan dání, àwọn people yóò gbé nǹkan kan dání, so they will not mind to destroy your life torí pé kí ni wọ́n fẹ́ trend. Wọ́n mọ̀ pé táwọn bá ti rí nǹkan kan àwọn máa forúkọ ẹ trend. Àwọn nǹkan kan míì wà, pay it off and let it go. Èló ni salary gẹ̀yẹn ṣó fẹ́ gbà tó 50,000. Pay it off and let it go. Àwọn celebrity tó ṣe kinní tó understand the game on a contract ní contract job náà máa ń ṣe. Contract job ó máa gba o fẹ́ sales girls o ní sọ pé ẹ lágbájá wọn bẹ́ẹ̀ mú wá wàá lọ gbà through company ni company ló máa sanwó fẹ́ nìyẹn. But tó bá ti jẹ́ celebrity tó jẹ́ pé bó o ṣe wà yẹn ẹ bá mi gba lágbájá ẹ bá mi wọ́n rí yín bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ dájú. Àwa gan tá à ń ṣe celebrity gan adájú tábà sọ pé ẹ̀yin celebrity ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dájú jù. Ó dájú ó fẹ́ ṣe celebrity nígbà tí èèyàn kọ́kọ́ lu Morili out sí èèyàn míì tún ti gbé torí pé kí ni oníkálukú fẹ́ fi Morili trend. Ìgbà tí Mandy Kiss ní kíní ìbẹ̀rẹ̀ o gẹ́ẹ̀ tó ṣe kíní ó rí opportunity ẹ̀ pé Morili in trend negatively òun náà jáde. Mo dẹ̀ máa ń sọ kíní kan nípa àwọn celebrity kí n understand the social media. Ṣé Morili nìkan ni Mandy Kiss drag? Ṣebí Mandy Kiss drag Tóyìn Abraham? Ṣé Tóyìn dá lóhùn? Kò tẹ̀ yẹ kí Morili kó dá Mandy Kiss. Ṣé Tóyìn dá lóhùn? Ó yẹ kí ẹ understand social media. Kì í ṣe gbogbo ajá tó bá ń gbó èèyàn gbọ́dọ̀ dá lóhùn. Bó ṣe dá Mandy Kiss lóhùn tí Mandy Kiss fèsì báyìí gbogbo àwọn tó kù tẹ́tí ní kanta gbogbo wọn fò jáde ni wọ́n wú wọn jáde bíi zombie nínú wòlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣẹnu ṣọṣọṣọ ó ṣe lè báwọn náà kọ́ bó ń bẹ̀ kó sanwó eléyìí náà òun náà go through something like this lọ́wọ́ ẹ̀. ó wá déèyàn tó ń lọ sórí live tó ń explain ó déèyàn tó ń tan kámẹ́rà tó ń explain. Social media wọ́n máa sọ ẹ́ dolórí burúkú ni. You know ràn yá anybody ní explanation. Èèyàn tó bá ti mọ̀ pé bó ṣe ṣé òtẹ́ ò lọ́rùn kó gba kọ́ọ̀tì lọ. Nǹkan tó ń pè ní celebrity ni. Jẹ́ anybody ní explanation. Gbogbo bó ṣe ṣe show yẹn they will still keep dragging you. Morili a ní wèrè díẹ̀díẹ̀ kì í kọ́ wèrè mọ́ celebrity ni. Kì í ṣe pé kéèyàn máa kú powder kó máa lọ sí party lójoojúmọ́ náà ń pè celebrity. Ó gbọ́dọ̀ tọ́jú wèrè síbì kan. Ẹ rí Fúnkẹ́ FK tó dẹ́ anybody lóhùn. Ṣé ẹ rí Fúnkẹ́ tó dẹ́ anybody lóhùn? Ó gbọ́dọ̀ ṣe kí ni tọ́jú wèrè síbì kan. Wèrè ẹni pé tọ́n bá sọ anything kò sí nǹkan tọ́n lè sọ má dá wọn lóhùn. Ẹ wo ẹni Ọlábàgbọ̀n ẹ wo Fúnkẹ́ Akíndélé ẹ wo Dayọ̀ Àmúsà. Wọn ò ní ìdí àti sọ fún ẹ pé tó bá wá fẹ́ nìyẹn ò ní délé pé fáwọn tí mo dárúkọ yẹn. Number 1 wọn ò ní bẹ́ẹ̀ lóhùn. Number 2 tó bá ní any case gba kọ́ọ̀tì lọ. Gba kọ́ọ̀tì lọ. Life is so simple. Morili tí ó kì í sọ̀rọ̀. Àánú ẹ̀ kàn ṣe mí ni because this type of life why tó tiẹ̀ tí ọmọ yẹn ò dẹ̀ kì í sọ̀rọ̀ kò ń ṣe anything jẹ́jẹ́ ẹ̀ ló máa ń lọ. This type of life ò ń sìn tó ti bẹ̀rẹ̀ sí ń tan kámẹ́rà defend yourself. Ṣé o rí mistake number 1 pé o tan kámẹ́rà àbó lọ sórí life o lọ ń defend rẹ̀ mistake tó ṣe nǹkan gangan tó fẹ́ kó ṣe náà ló ti ṣe. Àwọn náà máa tan life náà ni àwọn náà máa wá ra àràbù. As a celebrity you are not a blogger
You don't need to explain yourself. If they don't like what you did, let them take you to court. That is it. You don't need to go in anybody's life. Because àwọn ará bí náà, àwọn náà wá ṣe kí ni? They will own life, they will start. You don't need to explain. Ṣẹ́rí tọ̀rọ̀ mandikis yẹn ọ̀tọ̀ ni. But now everybody is using the opportunity. Àwọn tó ti ní counter pẹ̀lú to be dragging the girl. Lẹ́yìn mandikis èèyàn méjì ló ti jáde tó ti wá drag baby Fúnmi Awẹ́lẹ́wà. And she's a very good girl. Má fún wọn ní daylight. Tẹ́lẹ̀ bá wá tó bá yẹ pé torí pé o ti fún sales girls tó lọ ní daylight eléyìí tó ti lọ before that one ẹsẹ̀kẹsẹ̀ náà nìyẹn náà wá pé àkọ́fóun náà ni visibility ló máa fún wọn before you know àwọn náà máa create page wọ́n máa fi ara ẹ̀ wọ́n máa fi máa ṣe kíni àwọn náà máa di èèyàn tó ń sọ̀rọ̀ lórí social media it's just to get monetized. It's just to get monetized. You won't understand. Morili, you are the product. Kò tètè yé ẹni pé wọ́n ni product. You are the product. Don't let anybody lie to you. If you are not careful, àwọn aláyébàjẹ́, they will turn you to who you are not. They will turn you to who you are not. And ṣó mọ̀ pé in video tẹ́ bá ti ṣe sórí social media, nǹkan tẹ́ bá ti fi sórí social media, wọ́n láyé máa judge yín. That is why you don't give them. Ní fún wọn ní. Ní explain anything, say. If they get case, make them go to court. Wọ́n sọ salary lọ court. If they get case against you, don't give anybody the daylight. They just want to blog. They just want to use your name to make money for themselves. Wọ́n kàn bá tiẹ̀ jẹ́ wọ́n burúkú ẹ̀jẹ̀ ni the more you are explain rí bó ṣe explain kíní kan lè win in social media. Because number one, let me tell you one thing. Social media is built to hate on celebrity. Any celebrity news is just post anybody don't dey drag. Social media is built to hate on celebrity. Kò sẹ́ni òun tọ́hàn lè ṣe kíni tọ́hàn lè drag. Kò sẹ́ni òun tọ́hàn lè ṣe kíni yẹn fún. That is it. So kò sí bó ṣe fẹ́ jàre torí pé níbi tó ti jẹ́ pé court tó ti jẹ́ pé wọ́n ti dislike gbogbo celebrity ni. Kò sí nǹkan tó lè ṣe, they will find a fault in you. So when somebody bring your case, automatically 70% you are losing. Ìgbà tó mọ̀ pé orí ẹ̀ jà fún ẹ kí ló wá náà explain. Nǹkan gbogbo tó fẹ́ kó ṣe ló ti ṣe yẹn náà. They want you to be explaining. Ìwọ tó bá ti mọ̀ pé ọkàn ẹ mọ́ kò sí anything. Kí ló máa ṣe my dear? Wàá máa wò ó tí ẹ ni. Tọ́kàn ẹ bá ti lè mọ̀. Wàá ṣe kí ni? You go dey look. Wọ́n lè bá tiẹ̀ jẹ́. Ó ti kọjá èèyàn tí àwọn wèrè kan akóra wọn jẹ pé àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ àwọn aṣọ ẹ̀ ní pẹ́pẹ́. Ó ti kọjá gbogbo yẹn. Ọlọ́run bá ti fọ̀tẹ́ ẹ̀hàn ẹ̀ kò lè pa ẹ mọ́. So kí ló wá explain? Everybody wants to use your name to trend. Don't give them orúkọ tó jẹ́ pé gbogbo nǹkan sweat, blood and everything no fi build. Don't explain. Don't go to platform. Kò ní jẹ́ anybody. Nǹkan tó bá ní ni kó gbé jáde. Nǹkan tó bá ní kó gbé jáde. Àwọn èèyàn tí àwọn fans ò dààmú ẹ̀ sales girls only 20,000 naira per month. 25,000 naira per month. Àwọn ló fẹ́ máa stress ẹ out. Ṣé kò yẹ kó yẹ ẹ pé torí orúkọ ni? Àwọn náà fẹ́ make orúkọ out of your name ni. Don't give them. Mọ nǹkan tó take ẹ láti build Morili. Mọ. Má fún wọn ní chance láti jẹ́ kó exist.
jẹ́ kán fi ọwọ́ ara wọn ṣe ra wọn. Má fún wọn ní green light, má fún wọn ní opportunity to trend, má explain for anybody. O jẹ́ wọn explanation, o jẹ́ anybody explanation. Anybody tí ò bá ti tẹ́ lọ́rùn kó ṣe kí ni kó gbé ẹ lọ sí court, any other thing kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Àjẹ́bẹ̀ wọn máa fi ẹ́ ṣe àtẹ̀gùn ni, wọ́n máa forúkọ ẹ. Gbogbo àwọn tó ti ní issue pẹ̀lú àwọn yẹn ló máa feel ríru kìíní. Bọ́n tó bá ti rí pé ò respond ẹsẹ̀kẹsẹ̀ ló ní kálukú máa wá ṣẹ̀ṣẹ̀. Bọ́n tó bá ti lè respond báyìí wọ́n ti get ẹ̀, wọ́n ti mọ̀ nǹkan tó máa jẹ́ kó rí. Àwọn gan tó ti fẹ́ bẹ ẹ̀jà gan tí wọ́n gan ò mọ̀ wọ́n á lọ sásábẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ní celebrity Ọlọ́run ẹ mọ bó ṣe ń ṣe real life o, ẹ ti wà fragile jù. Ẹ mọ bó ṣe ń ṣe real life. Wèrè làwọn people wọ̀nyí náà. Talakamanians Talakamanians mo bẹ̀rù wọn ju anything lọ. Torí bó ṣe wà yẹn adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà bọ̀ wọ́n lè dá wàrà nù. Adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà bọ̀ wọ́n lè dá wàrà nù. Ìwọ ló ní gbà fún wọn náà. Morili nothing do you o. Do your thing. No dey look who ṣe face. Kò ní dá fẹ́ni tí ò ní dá fún.